LIZZY Anjorin ti sunkún síta o lórí ọ̀rọ̀ bí Ìyábọ̀ Òjó ṣe ń threaten rẹ̀. LIZZY Anjorin ó sọ wípé tí nǹkan kan bá ṣe òun tàbí ó ṣe ọkọ òun wípé Ìyábọ̀ Òjó ní kí ẹ dìmú òun ní kí ẹ bò lọ́rùn so torí wípé òun ló wà ní ìdí rẹ̀. Arábìnrin yìí tí a ń pè ní LIZZY Anjorin òun ló sọ̀rọ̀ yìí nínú ṣóò kan tí òun ṣe ní ìjẹta. Ẹ̀yin èèyàn wa ẹ fẹ́rabalẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Ẹ wo fídíò náà báyìí. Orí fídíò ètò ṣe lálẹ́ yìí. Kí lè mú mi dùn? Hold Ìyábọ̀. If anything happens to me, my husband, my children, my business, hold Ìyábọ̀, Alice Ojo, ọmọ bíbí inú Fẹ́túgà. Hold her very well. Ó wọnú family mi, ó ń fi wá gba donation, ó dẹ̀ ń parọ́ mọ́ wa. Ó ń parọ́ mọ́ wa ní ojúkojú nítorí pé ó fi wá gba donation. Ọ̀rọ̀ ìdílé wa ò kàn lọ́wọ́ kò kàn lẹ́sẹ̀. LIZZY Anjorin ò dárúkọ ẹ̀ rí. Àmọ́ torí pé ó ń fi mí gba donation, ẹ bá mi mú dáadáa tí anything bá ṣe mí. Ẹ bá mi mú Ìyábọ̀, Alice Ojo, ọmọ bíbí inú Fẹ́túgà, ẹ bá mi mú dáadáa. Nínú fídíò náà ẹ ti wò ó láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Tí ẹ bá ti wò ó dé ibi tí a wà yìí, arábìnrin Ìyábọ̀ Òjó yìí náà òun náà tún jáde tó náà tún sọ̀rọ̀ wípé tí nǹkan kan náà bá tún ṣe òun wípé kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n di LIZZY Anjorin mú. Àwọn méjèèjì báyìí ló ti sọ̀rọ̀ wípé kí wọ́n di ẹnì kejì mú tí nǹkan kan bá ṣe àwọn. Kí ló ń ṣẹlẹ̀ lẹ́rìn àwọn méjèèjì yìí. Ìjẹ́ èrò wípé kò yẹ kí wọ́n lọ parí ìjà wọn. Kan tí ẹ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Ọpẹ́ ọmọ Àjíbóyè lóníròyìn yín. Ìrẹ́lẹ́jú gbogbo ọmọ rẹ̀ ó tún dọjọ́ mi. Ọjọ́ rẹ̀ ó dìgbà.